Over to you, boss. Wọ́n fẹ́ ṣàlàyé sọ́kọ́ alábí ẹja balabalẹ̀ kájọ́. Ẹ̀bọ̀ bíbí ẹ̀sẹ̀ ní fẹ́ẹ̀ ìlú ọkàn àgbà ní tó bẹ̀ kù láéláé. Ọlọ́run jẹ́ bàjẹ́ fún ẹ. Mo kí Ọlọ́run ọba tó láyé. Kábíyèsí Ọlọ́run. Ọba tó lágbára lọ́dọ̀. Ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo. Ọba tó ní ká máa bẹ. Òun ló lásìkò àtìgbà. Òun ló mọ̀ gbàtà wá. Òun náà ló mọ̀ gbàtà padà. Ọlọ́run nípa gbogbo wa rẹ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn kúrò níwájú kábíyèsí mẹ́ẹ̀ ẹ kúrò níwájú kábíyèsí. Ẹ fún wa lọ́wọ́ àdúgbò fún kábíyèsí láyé kábíyèsí náà tán. Bàbá bá yín kábíyèsí o. Gbogbo àwọn tí a wà níwájú bàbá wa kábíyèsí. Ẹ jẹ́ ìlú kúrò níwájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Ẹ jọ̀ọ́ mú ọlọ́run bẹ̀ wá. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ kí àyè wà níwájú kábíyèsí. Ẹ̀sìn ìlú náà síbẹ̀. Ẹ jọ̀ọ́. Bàbá ń bẹ gbogbo ilé wọn ní káfíń àyè lẹ̀ níwájú bàbá kábíyèsí. Mo fi Ọlọ́run tó ní wá mo fi bẹ̀ wá. Gbogbo agbára láyé tọ́lọ́run ni. Òun ló ní ṣíṣe, òun náà ló túmọ̀ sí. Ọlọ́run ní pa wá rẹ́. Ọba tó ṣe wá bẹ́ẹ̀ kò ní mú wa kó mẹ́. Ọba tó tì wá lẹ́yìn kò ní já wa mọ́. Ọba tó ní ká máa nífẹ̀ẹ́ mi yóò máa nífẹ̀ẹ́ yín. Àwọn bàbá wa ní àyọlọ àyọbọ̀ là ń lọ́wọ́ a máa lórí a máa bọ̀rí. Ilé ìgbé adáwọ́lé yìí àṣeyìí la máa ṣe mẹ́. Àwa ní àwa ń bẹ̀ lásìkò yìí. Àwa ní Ọlọ́run fún. Àwa náà ni a jẹ ọmọ ogun fún orílẹ̀-èdè Yorùbá. Bàbá kan tó ọmọ tó yìí. Látà tí mo gbà fún Ọlọ́run ọba tó ní mí, tó ní ẹ̀mí mi lọ́dọ̀, ọba tó ṣe mí bẹ́ẹ̀, tó wá fi kẹ́ mi àti bàbá, àtẹni tó dùn mí lọ, àtẹni tó dùn lọ. Ọlọ́run ọba tí ó fi kẹ́ mi, tí mo gbà fún, kò ní fi ilẹ̀ láéláé. Kò ní já ayé lẹ́yìn mi. Kò ní jẹ́ mi náà lẹ́yìn mi. Àjọ lùgbàpẹ́. Àjọ jagunpẹ́. Lẹ́yìn náà, mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá ń ṣe jàgàbá. Ẹ bá ń ṣe jàgàbá. Torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti bàbá Tinubu, òun ni mo rí gbà tí mo fi lè wá pẹ̀lú yín báyìí. Tí mo fi lè sọ pé á da ẹgbẹ́ kan lẹ̀ tí ó máa jẹ́ èrò ẹkùn tí àwọn bàbá wa ọba gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe kábíyèsí. Ní gbogbo wọn sì gbà fún wa tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó ṣeé ṣe. Ó wá fi ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ tèmi àtọkùnrin àtọkùnrin ó fi kẹ́mi ẹ̀ ní parí láíláí. Ẹ̀yin bàbá Bọ́lá Ahmed Tinubu kù. Ìjọba ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe àṣeyìn ló máa ṣe ń bẹ̀. Ọlọ́run ọba tó fi wọ́n kẹ́ Yorùbá kò ní fi wọ́n dójú ti Yorùbá. Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá ẹ̀ torí pé Ọlọ́run ló mú bàbá yẹn wá tura bu wọ́n Yorùbá ní Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá. Lẹ́yìn náà mo kí gómìnà wa gómìnà Dàpọ̀ Abíọ́dún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ tí tó wà tí àwọn èèyàn mọ̀ tó sọ́kùnkùn nípa gómìnà Dàpọ̀ Abíọ́dún àti èmi. Ẹ rí i pé nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation, gómìnà Dàpọ̀ Abíọ́dún ní tabari èèyàn bíi Sunday Igboho tó bá lè wá sí Ògùn State láti wá rìn wá lọ́wọ́ à ń retí ẹ̀. Ẹ̀yin èèyàn mi tájọ wà ń gbà náà rèé. Àwa jọ lọ sí Ìgbà ọ̀sẹ̀ kan tí a lè ṣe ń bẹ̀. Buhari kọ́lọ̀ ń fọ̀rún kẹ́. Àmín. Wọ́n á gbógun ti gómìnà pé
kí ló dé tí gómìnà sọ pé kí Sunday Igboho wá sógun state gómìnà wa ní nígbà tí àwọn bandit ń dà wá láàmú àní kí Sunday wá níta bá rẹ̀ yẹ̀ bí Sunday ọmọ Yorùbá dẹ̀ ní Sunday ó dẹ̀ wá kí wá ní abẹ́sọ kó ṣe ó wà nù bàbá rẹ̀ wá gbìjà àwọn fámìlì ẹ̀ ní Ọlọ́run nípa gómìnà rẹ̀ wọ́n wá lé mi kúrò lù ó dára Kútọ́nù wọ́n wá ń sáyé Kútọ́nù gómìnà wa máa ń rán ọ̀nẹ́rẹ́bù bíi a ní àlè fi Sunday lẹ́bẹ̀ẹ́ ẹ lọ fún Sunday lówó ẹni kọ́ mọ jẹun Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gómìnà Ọlọ́run bá tó fún ní àǹfààní tó fi lo ọdún méje pé nínú ìjọba tí ọba rẹ̀ sí kò ní bá rẹ̀ sí. tọ́ba tó wá padà gbéjọba lẹ̀ ìrọ̀rùn ló máa já sí. oríkàn tẹ́yà bá ṣe ni lórí ìyẹn máa ń dúpẹ́ ní o. ọ̀pọ̀lọpọ̀ kẹtẹ́ ìtẹ́ nífẹ̀ẹ́ mi ọmọ nìyẹn àwọn gómìnà àpọ̀ wà pẹ̀lú mi nígbà yẹn Ọlọ́run bẹ pẹ̀lú mi kò jẹ́ kí bó pa mí. nígbà tí mo tún wá ní mo fẹ́ sòkú ìyá mi kú torí tèmi ní ẹ jẹ́ n sòkú ẹ̀. Ọlọ́run bá a fọwọ́ kẹ́wọ́. Àmín. Àwọn kan wá sọ pé mi ò ní wá sòkú ìyá mi. Wọ́n wá pe gómìnà Dàpọ̀ Abíọ́dún pé Excellency ẹ fún mi láyè ẹ jẹ́ n wá sòkú ìyá mi. Tí n bá ti sòkú ìyá mi tán, ohun tó bá wù yín kẹ̀sì. Gómìnà ní kò sí ìdúró ṣẹlẹ̀, ó lọ sòkú ìyá rẹ̀. Àwa máa wà pẹ̀lú ẹ̀ lábẹ́lẹ̀ tí nǹkan kan rẹ̀ ní ṣẹlẹ̀. Wọ́n lọ wá sòkú ìyá ẹ̀. Ọlọ́run ìjọba ẹni bá nífẹ̀ẹ́ mi kó náwó sókè fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ẹni tó bá nífẹ̀ẹ́ mi ó náwó. Ẹsẹ̀ gan Ọlọ́run ìjọba àjẹ fún yín. Ẹsẹ̀ mà Ọlọ́run bá tó ní mí yọ̀mọ̀ nífẹ̀ẹ́ yín. Gómìnà wa dúró tì mí oṣù kú ìyá mi. Àwọn tí ò mọ̀ kan wọ́n ní tọ́ba wa kò ní jáde. Gómìnà ni mo dà ọ́ lóhùn. Àdúgbò mo dúpẹ́ lọ gbogbo ìgbègbè ní ìlànà wa mi ò kú ìyá mi tá a jọ sí. Lẹ́yìn náà mo kí bàbá wa Aláké ẹ bá ṣe kábíyèsí ẹ bá ṣe kábíyèsí dáadáa ẹ ṣe kábíyèsí kì í dé fìlà kí ọba àrífín ni ẹ sì fìlà ẹ sọ pé kábíyèsí o kábíyèsí o. lẹ́yìn náà mo fi bàbá wa Àwùjalẹ̀ mo fi kí gbogbo ọba tí ń bẹ ní ìlú Ẹ̀gbá àtọ̀gùn state pátápátá Ọlọ́run ní jẹ́ kó bá ẹ ṣe kábíyèsí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún àwọn bàbá wa wọ́n wá fi bàbá wa Ọ̀sílẹ̀ ọ̀fẹ́ gbálà bàbá dáadáa ẹ ṣe kábíyèsí dáadáa kó rí lẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí lẹ́ẹ̀kan sí. Olówódé ọ̀fọwódé bá ṣe kábíyèsí. Ní olóòfowódé tí ń retí mi ti pẹ́. Ìgbà tí bàbá wa Ọ̀sílẹ̀ wá pè wọ́n pé ọmọ mi ń bọ̀ lọ́dọ̀ mi lénìí, wọ́n fẹ́ wá fi ìwé ẹkùn lọ́lẹ̀ ládùúgbò mi gẹ́gẹ́ bí security ẹ̀ tí gbogbo àwa ọba látòrí bàbá wa olórí aládé gbogbo ẹ bá ṣe kábíyèsí. Bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣe kábíyèsí dáadáa. Lẹ́yìn tí bàbá wa pẹ̀lú wa tó sì sọ fún wa pé gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá tóun jẹ́ nọ́mbà 1 fún ni ó wà pẹ̀lú wa ẹ ṣe kábíyèsí dáadáa. Bàbá wa Ọ̀sílẹ̀ wá gbà wá lálejò lénìí sáré pé ìdùnnú ló jẹ́ fún wa ìbànújẹ́ ló jẹ́ fáwọn ọ̀tá wa àtàwọn tí ẹ má jà bára wa jà ẹ farabalẹ̀ eré olè má ṣẹlẹ̀ ẹ jọ ẹ má jà ẹ farabalẹ̀ ẹ bọ́ síbí báyìí ẹ má gbé ọba mbí àyè tẹ́ ń jà ẹ mọ̀ bọ̀ láàrin bíbá ẹ kó wájú kábíyèsí ẹ mọ̀ bọ̀ mbí báyìí ẹ mọ̀ bọ̀ mbí báyìí Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín gbogbo nǹkan láyé tọ́ Ọlọ́run ní irú olè má wáyé gbogbo ẹ̀yin màmá mi tẹ́ wà lóògùn state àtọmọdé àtàgbà Ọlọ́run ní pa yín rẹ́ ẹ mọ̀ ta ẹ mọ̀ jèrè àmọ̀ bímọlémọ àbímọlémọ ń tẹkù ẹ̀dá àmọ̀ bímọlémọ àgàmà tọwọ́ àlàbọ̀sù ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pátápátá ìlú Nàìjíríà ò ní bàjẹ́ àwa síbi lénìí láti wá fi security ìwẹ̀kùn lọ́lẹ̀ torí pé a lè dúró báyìí kákáwó lera
kí Fúlàní máa jí wa gbé káwọn báńdíìtì máa lé wa kiri ká má lè lọ sóko ká má lè lọ sódò ohun táwa náà ní ni pé ta lè fi support ìjọba bàbá Tinubu ní ká dá security ti wálẹ̀ ká support ọlọ́pàá ká support sójà ká support DSS kí àlàáfíà lè wà fún àwọn brọ́dà wa àtàwọn sísítà wa àtàwọn mọ́mì wa àtàwọn bàbá wa kí gbogbo ilẹ̀ Yorùbá ó lè wà nítùbà nítùsẹ̀ kì í ṣe pé a wá láti wá pa àwọn ẹgbẹ́ security kékeré àti fìgìláńtẹ́ ni o àtàgbẹ́kọ̀yà ni o àti OPC ni o àti gbogbo ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀. Ìgbà èmi ò wọ́n láti pa wọ́n rẹ́ o. Jésù ní èmi kò wá láti pa gbogbo òfin Ọlọ́run rẹ́ bí kò ṣe pé láti jẹ́ kó lè wá sí ìmúṣẹ. Jésù ní Jòhánù wá láti wá jẹ́ kẹ́ mọ̀ pé bàbá mi ń bẹ ní ààyè rẹ̀. Èmi ò wá láti wá pa òfin Jòhánù rẹ́ o. Mi ò wá láti wá pa OPC rẹ́ o. Mi ò sì wá láti pa Àgbẹ̀kọ̀yà rẹ́. Mi ò wá láti pa fìgìláńtì rẹ́. Ẹni tó bá wù láti join ìlú ẹkùn security ní bàbá mi Tinubu ló sọ pé kí n dálẹ̀ àtẹ̀gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Àwọn kan ní kí n má sọ bẹ́ẹ̀ wọ́n ní màá sọ bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ bá ṣe nǹkan fún yẹn a gbọ́dọ̀ dúpẹ́. Bàbá Tinubu ló jẹ́ kí n wà níbi tí mo wà níbi lẹ́nìí òun ló jẹ́ kí n máa rìn kí n máa yán àti gbogbo fọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo ọba pátápátá. Mo fi bàbá mi Olúbàdàn bá ṣe kábíyèsí. Mo fi kí gbogbo ọba bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí. Olúkọ àgbẹ̀ ọmọ Bàyámù ẹ bá ṣe kábíyèsí fún bàbá dáadáa. Àti gbogbo ọba tí mo fi bàbá wa Aláké tí mo fi kí gbogbo wọn. Àwọn ni wọ́n ní ká wà lálàáfíà. Táwa lè dá security tiwa náà lẹ́kọ̀ọ́ sí ti fi ṣe èèyàn. So ìdùnnú ni ó jẹ́ fún mi pé wọ́n fàyè gbà mí láti dá ìlú ẹkùn security network ilẹ̀. Ìlú ẹkùn ajá tó bá dẹ̀ o. Àwọn bàbá mi ní ajá ò ní dógò ẹkùn láyé.